àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. àní ọkọ̀ tó pajá ògúngbè ò jẹ̀bi orúkọ rẹ̀ tó pamọ́ lára ló ba nǹkan jẹ́. àtúkù dédé àkókò yìí ò nílé lóko lájò àti lẹ́yìn òdì a kò bí ojú ọjọ́ ṣe rí. ẹ tún káàbọ̀ sórí ìkànnì ìrírí ayé TV ìtàn ọmọdé nínú àjàalẹ̀ tá ń bá bọ̀ àátúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèmi. ìrírí ayé TV àwa ni bàbá. ọdún ni mímí kì í ṣàìmọ̀ fọlọ́kọ yín lórí ètò yìí. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. àní kí ló ṣẹlẹ̀ sí Ọ̀dẹ́bùnmí nígbà tó já sí ojú títì? bẹ́ẹ̀ bá gbàgbé Ọ̀dẹ́bùnmí ní ọkọ̀ àwọn ajínigbé lòún wọ̀. níbo ni àwọn ajínigbé gbé Ọ̀dẹ́bùnmí lọ? kí nìdí gan tí wọ́n fi gbé Ọ̀dẹ́bùnmí? ibi tá a dẹnu dúró sí wá lọ rèé àátúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. ìrírí ayé TV àwa ni bàbá. àní Ọ̀dẹ́bùnmí ní bí mo ṣe já sí orí títì kan ìṣe ni gbogbo títì yìí dá páropáro. mi ò tiẹ̀ mọ̀ bí tí ojú pópó ọ̀hún ti ń bọ̀ mi ò sì mọ̀ bí títì ọ̀hún lọ já sí. lẹ́ẹ̀kan náà ni mo rí mọ́tò kan tó yọ lọ́ọ̀kan tí ń bọ̀. mo ní Olúwa o ṣé o. mo juwọ́ sílẹ̀ fún mọ́tò yìí. awakọ̀ yìí sì dí eré rẹ̀ kù ó sì dúró sí ẹ̀gbẹ́ mi. bí mo ṣe wọnú ọkọ̀ yìí mo rí ọ̀gá ọlọ́pàá kan tó jókòó síwájú ọkọ̀ yìí pẹ̀lú awakọ̀ ọ̀hún. aṣọ ọlọ́pàá tí ẹni yìí sì wọ̀ ló jẹ́ kí n mọ̀ yí pé ọ̀gá ọlọ́pàá ni. ọkàn mi sì balẹ̀ láti wọnú ọkọ̀ ọ̀hún. àwọn èèyàn 5 míì ni wọ́n jókòó sẹ́yìn nínú ọkọ̀ yìí. wọ́n sì ní kí n wọlé. wọn ò tiẹ̀ béèrè ibi tí mò ń lọ rárá. ọkàn tèmi náà sì balẹ̀ wípé ọ̀gá ọlọ́pàá ló kúkú jókòó síwájú ọkọ̀ yìí. kò sí ohun tí ó ṣẹlẹ̀ sí mi. ní gbogbo wa bá jẹ́ 8 nínú ọkọ̀ bọ́ọ̀sì ìyẹn mọ́tò akérò yìí la bá ń lọ lọ́nà. nígbà tá ń lọ lọ́nà ẹ̀bí mi ń pé kí ló ṣẹlẹ̀ ni. nǹkan bẹ́ẹ̀ ń dún níyàn ọmọdé nínú àjàalẹ̀. ìrírí ayé TV àwa ni bàbá. kí n má bàa gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì yìí ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀nì ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí. tó bá tún kù níbẹ̀ ẹ tí ì darapọ̀ mọ́ wa nù. ẹ bá wa tẹ̀ tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ rí i pé kò ní sí sàbọ̀nì ìyẹn subscribe níbẹ̀ mọ́. ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. ẹ ṣeun púpọ̀. Ọ̀dẹ́bùnmí ní mọ́tò yín rìn bí 30 ìṣẹ́jú ìyẹn 30 minutes ṣé 30 minutes lẹ mọ́ ń pè. ó ní gbogbo 30 ìṣẹ́jú tí mọ́tò yìí fi rìn lójú pópó yìí àwọn ò kan ìlú kan rárá. inú igbó làwọn kan ń gbà lọ. òjijì làwọn kan gbọ́ pra lẹ́ẹ̀mẹ́ta. ẹ̀rù kọ́kọ́ bà mí. àṣé ọ̀gá ọlọ́pàá tó jókòó síwájú yìí òun ló yìnbọn lẹ́ẹ̀mẹ́ta sókè. láàrin ìṣẹ́jú kan sí ìkejì níṣe ni èèyàn méjì tún fa ìbọn yọ nínú àwa tá a jókòó sẹ́yìn ọkọ̀ tí wọ́n sì pariwo yí pé kí àwa 4 tó kù dojú bolẹ̀. eré ni mo fi pè. ṣùgbọ́n ìbọn gbà kan rọ̀rùn tí ń bẹ lọ́wọ́ wọn. òun ló kó ìbẹ̀rù bojo bá gbogbo wa tí gbogbo wa sì dojú bolẹ̀ nínú ọkọ̀ yìí. wọ́n gba owó àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lára àwọn ẹni tó kù. èmi rèé kò kúkú sí nǹkan kan lára mi. olè tó wọlé wèrè ni kò ní rí nǹkan kó tójú kólíbàgì lọ. wọ́n ní kí a wà ní ìdojúbolẹ̀ bẹ́ẹ̀ èyíkéyìí nínú wa tó bá gbé orí sókè yóò fi kú ṣèfàjẹ́ ni. kọ́lọ̀ mọ́jà rìn níjọ́ tẹ́bi ń pọ̀nà ẹ bá ń ṣàmì àdúrà. ìrírí ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmí ní ìdojúbolẹ̀ yìí la wà fún bíi wákàtí kan. ìṣe ni mò ń pe Jésù o tí mo sì ń pe ànábì. kódà kò sí orúkọ òrìṣà kan tí mi ò dárúkọ nínú àwọn àdúrà mi. ẹ̀yin náà ti mọ̀ yí pé téèyàn bá dojú kú ibi gbogbo lèèyàn lè wá ìrànlọ́wọ́ rẹ̀ sí. nígbà tó yá mo ṣàkíyèsí pé wọ́n ti gbé wa yà kúrò lórí títì ọlọ́dà torí ṣe ni ọkọ̀ ọ̀hún já sí kòtò tó sì ń já sí gegele gbra. èyí sọ sí mi lọ́kàn yìí pé a lè sí lórí títì ọlọ́dà ká mọ já sí kòtò já sí gegele báyìí. lẹ́yìn bíi wákàtí méjì tí mọ́tò yìí fi rìn lórí títì já sí kòtò já sí gegele yìí mọ́tò yìí dúró wọ́n sì ní kí gbogbo wa ká gbé orí sókè. bí a ṣe gbórí sókè báyìí ẹ̀rù ayé bà mí. ẹgbọ́n náà ibo ni wọ́n gbé wa lọ yìí. ẹ mọ́ kánjú rárá mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni ọmọdé nínú àjàalẹ̀. ìrírí ayé TV àwa ni bàbá.
Ọ̀dẹ́bùnmi ní bí a ṣe gbé orí sókè báyìí a rí i wípé nínú igbó aginjù kan ni wọ́n gbé wa wọ̀. Ìṣe ni gbogbo rẹ̀ dá páropáro. Ohùn ẹyẹ nìkan là ń gbọ́ ṣío. Mo gbé ojú mi sókè mo sì sọ sọ́kàn yìí pé orí mi ò kí ni mo wá kàn báyìí. Lẹ́yìn tí mo jàjàbọ́ nínú igbó àwọn ẹbọra ó tún wá dá mi padà sínú igbó àwọn ajínigbé. Níṣe ni gbogbo wa dákẹ́ sùúrù. Ẹ̀bí mi lérè ń pé ọ̀gá ọlọ́pàá tó wà pẹ̀lú wa nínú mọ́tò yìí iṣẹ́ ò ní í ṣe gan-an tí àwọn ajínigbé fi gbé wa wọnú igbó yìí. Àní bí gbogbo wa ṣe dákẹ́ sùúrù ni ọ̀gá ọlọ́pàá yìí bá yọ fèrè kan jáde. Ó fún fèrè yìí tó lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀wẹ̀ ni a ní kó fẹ́ni lójú tó fàtà sẹ́nu. Kò pẹ́ díẹ̀ ní àwọn ọkùnrin jàǹkànjàǹkàn mẹ́ta kan tí wọ́n sangun wọ́n jáde wá láti inú igbó yìí sí wa. Àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí ò wọ ẹ̀wù. Ìgbà àyà wọn àfi bíi ké màálùú. Gbogbo wọn sì sọ aṣọ sórí. Àwa mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jí gbé yìí. Ìṣe là ń gbọ̀n pèpèpè bí ẹdìẹ tó jò pa. Kí ló fẹ́ wá ṣẹlẹ̀ sí wa báyìí? Níṣe ni gbogbo wa ń rawọ́ ẹ̀bẹ̀ síwájú Ọlọ́run ọba. Ẹgbọ́n ní kí làwọn géńdé ọkùnrin mẹ́ta yìí wá ṣe. Ọmọdé nínú àjàalẹ̀ mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV àwa ni bàbá. Àní àwọn ọkùnrin géńdé mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n gbé báàgì kan fún ọ̀gá ọlọ́pàá yìí. Bí ọ̀gá ọlọ́pàá yìí ṣe gba báàgì yìí ó tú báàgì yìí wò. Owó rọ̀gùrọ̀gùn owó àrítàkìtì ló wà nínú báàgì yìí. Ọ̀gá ọlọ́pàá yìí ti báàgì owó yìí padà. Ọ̀gá ọlọ́pàá yìí sì ná báàgì yìí fún ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin sì wọnú ọkọ̀ wọn padà. Wọ́n sì fi àwa mẹ́rin tó kù sílẹ̀ fún àwọn ará bí yìí. Ẹ wo àwọn ẹni tá a ní kí wọ́n gbófinró tí wọ́n tún ń gbé òfin lulẹ̀. Àfikọ́ Ọlọ́run kó ṣàánú wa lórílẹ̀‐èdè. Àwọn géńdé ọkùnrin mẹ́ta yìí wọ́n darí àwa mẹ́rẹ̀ẹ̀rin tó kù sínú igbó yìí. Lára àwa mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn obìnrin méjì ń bẹ nínú wa. Àwọn obìnrin méjì tó sì wà nínú wa yìí ìṣe ni wọ́n ń gbọ̀n tí wọ́n ń kúrú bẹ́ẹ̀ ni wọ́n ń ga. A rìn bí ọgbọ̀n ìṣẹ́jú nínú igbó yìí. Bí a ṣe ń rìn lọ nínú igbó yìí ìkan tó jẹ́ obìnrin nínú wa ló bá ṣubú lulẹ̀ kò lè rìn mọ́ toró ti rẹ̀ pátápátá. Níṣe ni ọ̀kan nínú àwọn géńdé ọkùnrin mẹ́ta yìí gbé obìnrin tó ṣubú yìí kọ́rùn kán. Àwa mẹ́ta tó kù sì ń rìn tẹ̀lé wọn. Ẹgbọ́n náà ibo ni wọ́n ń kó wa lọ gan-an. Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn tá a wà yìí. Ọmọdé nínú àjàalẹ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní bá a ṣe ń rìn lọ bí a ṣe débì kan wọ́n ní kí gbogbo wa dúró. Ọmọbìnrin tí wọ́n sì gbé kọ́rùn yìí wọ́n jù ú sílẹ̀. Ìkan nínú àwọn géńdé ọkùnrin yìí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ó sì ṣí ilẹ̀kùn onírin kan nílẹ̀ẹ́lẹ̀. Kàyéfì ní jọ lójú wa torí èèyàn kan ò tiẹ̀ lè lérò pé ilẹ̀kùn kan ń bẹ nílẹ̀ẹ́lẹ̀ ibi tí wọ́n ṣí yìí. Wọ́n wá ṣe àgàsọ̀ kan sí ẹnu ilẹ̀kùn yìí tí èèyàn lè gùn sọ̀kalẹ̀ sí abẹ́ ẹlẹ̀ lọ́hùn-ún. Ìkan nínú àwọn géńdé ọkùnrin yìí ó bọ́ síbẹ̀ ó sì gun àgàsọ̀ yìí lọ gàràgà. Àwọn géńdé ọkùnrin méjì tó kù wọ́n ní ó yá ẹ tẹ̀lé rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Níṣe ni mo káwọ́ mọ́rí mo sì sọ sọ́kàn yìí pé àfìgbà tí mo dé àjàalẹ̀ pò. Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn tá a wà yìí. Ìrírí Ayé TV àwa ni bàbá. Àwọn géńdé ọkùnrin méjì yìí wọ́n halẹ̀ mọ́ wa wípé ó yá wọlé. Àwọn obìnrin méjèèjì tó wà láàrin wa níṣe ni wọ́n gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ tí wọ́n fi wọlé. Bí wọ́n ṣe wọlé bùṣe géńdé ọkùnrin kan tún tẹ̀lé wọn. Géńdé ọkùnrin kan tó kù pẹ̀lú àwa méjì lókè yẹ̀pẹ̀. Ó ní kí ọ̀kan nínú àwọn ọkùnrin méjì náà tẹ̀lé ẹni tó wọlé yìí. Ẹnìkan náà wọlé tẹ̀lé rẹ̀. Ó wá kù èmi nìkan pẹ̀lú géńdé ọkùnrin yìí lókè yẹ̀pẹ̀. Mo wá sọ sọ́kàn yìí pé àbí kí n dojú ìjà kọ ẹni yìí ni. Àmọ́ mélòó lára mi níwájú ẹni yìí. Òrùka ẹlẹ́lọ tí ń bá lò òun ló ti bọ́ sọ́wọ́ àwọn kìnìún nínú gbólóhùn yìí. Géńdé ọkùnrin yìí sì ṣe ọwọ́ fún mi pé ó yá tẹ̀lé wọn. Níṣe ni mò ń rawọ́ ẹ̀bẹ̀ sí arákùnrin yìí pé kó dákun kó ṣàánú mi kó yọ̀ǹda èmi kí n mọ lọlé. Ṣùgbọ́n arákùnrin yìí ó mi orí ó ní kí n nìṣó. Bí mo ṣe gbé ojú sínú kòtò yìí ìṣe ni orí mi dìde jẹ̀yìn. Kábíyèsí Ọlọ́run àfi bí kòtò ọ̀run. Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn tá a wà yìí. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ọ̀dẹ́bùnmi ní mo gun àgàsọ̀ yìí géńdé ọkùnrin kan tó kù yìí sì wọlé tẹ̀lé mi. Bó ṣe wọlé tán ó pa ilẹ̀kùn onírin yìí dé ó sì fi kọ́kọ́rọ́ sí ẹnu rẹ̀. Àwọn ẹlẹgbẹ́ mi tá a jọ wá wọ́n ti sọ̀kalẹ̀ sí àjàalẹ̀ yìí lọ́hùn-ún. Ìṣe ni etí mi hóye mo sì ń rọra gbé ẹsẹ̀ mi ní kọ̀ọ̀kan lórí àgàsọ̀ yìí. Bẹ́ẹ̀ ni géńdé ọlọ́run yìí ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ̀ lẹ́yìn mi. Bí a ṣe sọ̀kalẹ̀ sínú àjàalẹ̀ yìí kábíyèsí rẹ Olódùmarè nǹkan mọ̀ ń bẹ ń dúníyàn tá a wà yìí o. Mo réèmọ̀ nínú àjàalẹ̀ yìí kí orí wa mọ́ takò wá lókù. Àdúrà tó yẹ ká máa ṣe ní pé kí orí wa mọ́ gbàbọ̀dè. Ìrírí Ayé TV
àwa ni bàbá. kí ló ṣẹlẹ̀ nínú àjálẹ̀ yìí? iṣẹ́ ò gan ni wọ́n ń ṣe nínú àjálẹ̀ yìí? àwọn wo gan ni wọ́n ní àjálẹ̀ yìí? jìnnìjìnnì ń bò mí níbi tí mo wà yìí, òtútù akọ ń mú mi níbi tí mo wà yìí, torí ọ̀rọ̀ tí mo fẹ́ mẹ́nu lé yìí. ẹni tí ò bá ní ọkàn akin, ó ṣeé ṣe kí ọkàn rẹ̀ má lè gbà á, ó sì lè jẹ́ kí èèyàn láàlákàlà. fún ìdí èyí, ẹ jẹ́ ń dẹnu dúró síbí yìí náà. ṣùgbọ́n tó bá di nínú àkọ́tún ètò, ẹni tí ò bá ní ọkàn akin, àwọn ẹni tí wọ́n bá sì mọ̀ pé àwọn lè láàlákàlà, ẹni kí wọ́n mọ̀ gbọ́ lálẹ́, wọ́n lè gbọ́ láàárọ̀ àbí lọ́sàn-án. ṣùgbọ́n tí wọ́n bá gbọ́ lálẹ́, ó ṣeé ṣe kí wọ́n láàlákàlà, torí nǹkan ṣẹlẹ̀ ní dúníà tá a wà yìí, nǹkan ṣẹlẹ̀ nínú àjálẹ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. ẹ wò ó, ẹja pàdé lórí àkọ́tún ètò ní kòpẹ́kòpẹ́. mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí, ìyẹn subscribe yìí. ẹ tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ rí i pé kò ní sí subscribe níbẹ̀ mọ́. ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tẹ́ ẹ bá ti bọ́ sórí ètò. bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà mi tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. ẹ tẹ +229 97 74 76 51. ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mi máa fẹlẹ́ ìṣèlú ọlọ́jọ́ tèmi, mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. èmi ní mọ̀ wá ẹ̀yìn ní mọ̀ bá, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ wò. ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní dé bá o. Muhammadu Akówólé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ sọmílà, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀. mo dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tààrùn. ìpàdé mi àti ó tún dé ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. títí ìgbà tá a tún mọ pàdé, mi ò fi yín sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye.